náírà ni máa ń bẹ lọ́wọ́ àwọn ọmọdé yìí ọdún tó tún gbé fóònù ẹ̀ sí. Then go with now send this to your dad. Oliver Bauke, like for real. Oliver Bauke. Èmi náà ń bá wí ǹjẹ́ kó yẹ wípé bọ́mọdé bá láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà ọmọdé tó bá sì láṣọ àgbà ọrùn ó ti tán àti parun nu ǹjẹ́ kó yẹ wípé ìrírí ni wọ́n ń pè lágbà kó mọ̀ wí bẹ́ẹ̀ kó mọ̀ wí lọ ó ti dé wúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó ti dàgbà jẹmọ̀jẹmọ̀ láti òní ìlọ bàbá rẹ ni orí rẹ ò pé orí rẹ dá ọmọkọ́mọ àṣà pálapàla ń bẹ lọ́wọ́ àwọn ọmọ yìí. Now send this together. Now send this together. Now send this together. Now send this together. Wèrè dùn wò kò ṣe bí lámà. Wèrè dùn wò kò ṣe bí lámà. Àrùn ọpọlọ aláwòrán máa fi ṣàwọn.